fẹ́ máa gbọ́ o. Àlùjọ FM òun lẹ fẹ́ máa gbọ́. Bàbá ni bàbá ni bàbá ni. Àlùjọ FM lẹ fẹ́ máa gbọ́. Àlùjọ FM iwájú la wà, lókè lókè lẹyẹ ń fọhùn. I'll feel good with number 1 radio station, Alujo FM. Ayé ìyàwó ọjọ́ ní òǹkẹta ayé rọra o. Ayé kánjú. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógbòdìyàn o. Ayé kánjú. Máa ṣe sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. Ayé kánjú. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé kánjú. Ayé sáré, ayé kánjú. Ayé kánjú. Ayé sáré, ayé kánjú. Ayé kánjú. Àgbẹ̀ tó jẹun tó fá kèrèǹgbè ó ti gbàgbé pé ọjọ́ òǹgbẹ́ sì ń bọ̀. Kábíyèsí Olódùmarè. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò ayé ń kánjú níkànnì Àlùjọ FM. Ẹ káàbọ̀ sórí ètò. Máa ṣe sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. Ayé kánjú. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. Àfọwọ́bà fílẹ̀ nílé ayé tá a wà yìí. Kí là ń sáré sí? Kí là ń lé? Kí ni tá ń lé kiri gan-an? Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti wò wá lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Àlùjọ FM. Ẹ bá ní ṣe kinní ọ̀hún lálátàgbà. Ẹ bá ní share rẹ̀ lógúnlógún. Ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ̀kọ́ ń bẹ níbi ètò yìí. Nínú ètò tá a wà yìí, ayé ń kánjú. Ayé ń kánjú. Bó làwọn tí wọ́n ti kánjú tùlú ọ̀rán, àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ní ohun ọwọ́ àwọn òtó tí wọ́n ti fi gọ̀ǹgọ̀ fà á, àwọn tí wọ́n wá ayé lọ́nà kọnà pé àfilà àfi káwọn náà ó jẹ́ èèyàn, àwọn tí wọ́n ní àfilà àwọn náà fẹ́ máa rìn kílẹ̀ ọmọ rọ́, àwọn tó yí mọ́ lọ́wọ́, àwọn tó fi gọ̀ǹgọ̀ fà á, àwọn tó jáánú fún bó náà ti ṣe ṣe é. Ayé ń kánjú, ayé di rògbòdìyàn, ayé burú. Kábíyèsí Elédùmarè. Ayé kánjú. Ayé sáré, ayé kánjú. Ayé kánjú. Ilé ayé yìí gbẹgẹ́, ilé ayé yìí ó gba sùúrù. Pẹ̀lẹ́kùtù báyìí la fi tukọ̀ ayé. Ẹni bá kánjú ó dára rẹ̀ lẹ́bi. Àlùjọ FM. Ẹ wò ó, ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ohun abáṣekínní kan, ohun abáfi pẹ̀lẹ́ mú, ó ní igbá pẹ̀lẹ́ kì í fọ́. Bẹ́ẹ̀ sì ni àwo pẹ̀lẹ́ kì í fàya. Ayé ń kánjú, ayé ń kánjú, ayé sà ń wá ayé lọ́nà kọ́nà láti jẹ́ èèyàn láyé. Ayé kánjú. Ayé kánjú. Ayé sáré, ayé kánjú. Ayé kánjú. Gbogbo mo fẹ́ digbá, gbogbo mo fẹ́ dàwó, gbogbo mo fẹ́ dogún, gbogbo mo fẹ́ dọgbọ̀n. Ilé ayé yìí náà lọ́mọ. Gbogbo kìràkìtà ẹ̀dá ayé yìí náà lọ́mọ. Lẹ́tọ̀ níbi tẹ́ẹ̀tì máa ṣe bẹ́ẹ̀ láwùjọ. Tọ́ arákùnrin kan lásọ̀tàn rẹ̀ lọ́sàn-án tòní. Ẹ̀yin náà ti mọ̀ pé ètò ayé ń kánjú, ètò tó jásí pé ní dédé aago kan sáago 2 ọ̀sán, òun náà ní ọmọ bá fẹ́fẹ́ sọ̀rẹ́. Arákùnrin kan lásọ̀tàn rẹ̀ lónìí, mò ń bọ̀ náà. Ayé kánjú. Ayé kánjú.
arákùnrin tá a sọ̀tàn rẹ̀ lọ́sàn-án òní ọmọ ìlú Ẹ̀gbá ni ọmọ ìlú Ẹ̀gbá Ẹ̀gbá bá sí. Adétọ̀nà Àlàbí ló kọ arákùnrin tá a sọ̀tàn rẹ̀ lónìí. Adétọ̀nà Àlàbí òun ló kọ arákùnrin tá a sọ̀tàn rẹ̀ lónìí. Adétọ̀nà Àlàbí ó lù ú kò dún, ó tẹ̀ ẹ́ kò lánàá, ọwọ́ a kò rí. Ló bá mú kàn kéjì, ó gbòkú aláwo lọ. ọmọ ogójì ọdún ó lé méjì ni arákùnrin Adétọ̀nà Àlàbí tá a sọ̀tàn rẹ̀ lónìí. Ìtàn rírí ayé, ìtàn tó ṣẹlẹ̀ sí gbogbo ẹni tí bá ti ń sáré ayé, òun la máa sọ lórí ètò yìí. Arákùnrin Adétọ̀nà Àlàbí ẹni tó jẹ́ ọmọ ogójì ọdún ó lé méjì, ìyún 42 years, sóun la sọ̀tàn rẹ̀ lónìí. Iṣẹ́ àgbẹ̀ òun ni ọkùnrin yìí òun ní í ṣe, àmọ́ ẹ mọ̀ pé wọ́n ní kinní kan ọwọ́ òdọ́gba, eléyìí ń ṣiṣẹ́ báyìí, eléyìí ń ṣiṣẹ́ báyìí, àlùbáríkà eléyìí le ju ti eléyìí lọ. Arákùnrin yìí iṣẹ́ tó ń ṣe ò gbé, ó ṣe kò yọ, ó tẹ̀ ẹ́ kò lanu, ó lù ú kò dún, ó fà á kò já mọ́ lọ́wọ́ o. Ló bá rò pé kí tiẹ̀ lòun tiẹ̀ lè ṣe tóun náà fi kúrò lọ́wọ́ pé òsì ń bóun fínra. Ó fẹ́ ìyàwó ti kúrò lọ́dọ̀ rẹ̀ o, pẹ̀lú bí òsì yìí bó ti ṣe bá a múlẹ̀ náà ni. Ìlú Ẹ̀gbá náà ló fẹ́ yàwó sí, mi ní dákọ̀ àdúgbò ọ̀hún. Arákùnrin yìí dúdú, ó sì gbẹ̀lẹ̀, ẹni bá rí ẹ ti wí pé bó bá dé sárákùnrin yìí la àwọ̀ ọlá àwọ̀ owó yọ hàn lára rẹ̀. Lárákùnrin yìí bá ṣe bẹ́ẹ̀, ó mú kan kéjì bí mo ti ṣe sọ, ó gbòkú aláwo lọ. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fálọ́fálọ́ gbòdìyàn ayé tọ́jú. Máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o. Ayé tọ́jú. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé tọ́jú. Nígbà tárákùnrin yìí tó dọ́dọ̀ alájò, tó dọ́dọ̀ aláwo, alájò sọ iye tí ó gbà gẹ́gẹ́ bí owó iṣẹ́, gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀. Ẹni tí ò rí iye báyìí tùjọ, ọba sọ fálájò, ó ní bàbá ẹ jẹ́ n kọ́kọ́ lọ wá owó yìí wá. Káì. Ǹjẹ́ arákùnrin yìí ṣó tiẹ̀ rí owó tó lọ wá yìí sórí gan-an? Ẹ jẹ́ ń lọ sí ẹ̀ka àpolówó ọjà náà. Integrated service. We are always at your service. Fuminik Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó, orúkọ mi ni Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Orílẹ̀-èrè. Ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé
mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́ máa ṣe kíni kẹ́ máa wo Àlùjọ FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Àlùjọ FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Àlùjọ FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà. Má ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé kánjú. Ayé sáré, ayé kánjú. Ayé kánjú. Ayé sáré, ayé kánjú. Ayé kánjú. tó ẹ káàbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà wa níkànnì Àlùjọ FM ẹ̀yin náà gbé polówó ọjà yín wá ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ jẹ́ káyé mọ tó ń tà iléeṣẹ́ rédíò táyé ń gbọ́ òun náà l'Àlùjọ FM ìwọ náà gbé polówó ọjà rẹ wá jayé mọ tó ń tà ẹ káàbọ̀ padà jẹ́ ẹ rántí ibi abàdé níbo gangan làbàdé ṣe rántí ṣe é gbàgbé mo ní arákùnrin yìí Adétọ̀nà Àlàbí ọmọ ìlú Ẹ̀gbá lábẹ́òkúta ó gboko aláwo lọ nígbà tó lù ú tí ò dún nígbà tó fà á tí ò tóra wọn alájò ó sọ yìí tí ó gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà lọ́wọ́ rẹ̀ arákùnrin yìí ó sọ fún bàbá alájò ó ní bàbá ẹ jẹ́ ń lọ wá owó yìí wá kórí òun ó sin òun lọ olóhùn ò rí owó yìí tọ́ kò jọ yíyá o kò jọ pé èèyàn ń ṣiṣẹ́ pé iṣẹ́ téèyàn ti kọ̀ tẹ́lẹ̀ pé mi ń ṣe kò jọ àárò kò jọ kán òun ni Àlàbí bá ṣe bẹ́ẹ̀ òun ló wá lọ tó lóhùn ó ṣe ó tó bí ọ̀sẹ̀ méjì alájò rálàbí kí gangan ló ṣẹlẹ̀ gan mò ń bọ̀ ná. Ayé 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 yìí àwa náà jọ ní òun ẹ̀dá ayé rọra o. Ayé kánjú. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógbòdìyàn o. Ayé kánjú. Má ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o. ẹ̀yin náà ẹ mọ̀ pé ẹni bá kánjú tùlú ọ̀rẹ́ ẹni bá kánjú wáyé yóò dára rẹ̀ lẹ́bi arákùnrin Adétọ̀nà Àlàbí kánjú ó kánjú tùlú ọ̀rán kí gangan ló jẹ́ gbẹ̀yìn rẹ̀ àyè ń kánjú àyè ń sáré àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n pòwe wọ́n ní igbá pẹ̀lẹ́ wọ́n ní kì í fọ́ bákan náà wọ́n ní àwo pẹ̀lẹ́ wọ́n ní kì í fàyà ọ̀rẹ́ mi ọ̀wọ́n kí gangan ló ń wáyé mọ́yà sí. ìtàn Adétọ̀nà Àlàbí òun náà là ń sọ lọ ìtàn ìgbésí ayé rẹ̀ arákùnrin yìí nígbà tó tó bí ọ̀sẹ̀ bíi méjì ó wá owó ọ̀yà owó òṣẹ́ tálájò lòun ọgbà ọwọ́ àwa o. Ayé 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 yìí àwa náà jọ ní òun ẹ̀dá ayé rọra o. Ayé
máa fi gọ̀ǹgọ̀ fà ló fà rògbòdìyàn ayé kánjú. nígbà tí arákùnrin yìí dọ́dọ̀ alájò bẹ̀rẹ̀ iṣẹ́. wọ́n yẹ arákùnrin yìí wò. bàbá alájò ní Àlàbí o, ó ní o bàbá mò ń jẹ yín, fún mi lọ́wọ́ ọ̀tún rẹ, fún mi lọ́wọ́ òsì rẹ. bàbá alájò bá gbọ́wọ́ òsì rẹ̀, ó pe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tá à nílẹ̀ láǹfààní àti dákọ lórí ètò. bàbá alájò pè sásì àtẹ́lẹwọ́ Àlàbí. bàbá alájò rẹ́rìn-ín nígbà tó pe ògìdè yìí tán. ó rẹ́rìn-ín ó ní eré Àlàbí, di orí rẹ mú kó o kí ẹlẹ́dàá rẹ pé ẹlẹ́dàá rẹ ṣeun. lẹ́sẹ̀kẹsẹ̀ Àlàbí bá ṣe bẹ́ẹ̀, ó di orí rẹ̀ mú ìyún Adétọ̀nà Àlàbí. ó ní ẹlẹ́dàá mi ò ṣeun. bàbá alájò ní ẹlẹ́dàá rẹ ó rọ̀ mọ́ oògùn owó tá a bọ̀ ṣe yìí, àmọ́ oògùn owó yìí ọ̀nà méjì ló pín sí. ǹjẹ́ ẹ gbàgbé ṣe é rántí pé lórí pé arákùnrin Adétọ̀nà Àlàbí kò rọ́wọ́ mú lọ sẹ́nu, òun ló gba ọ̀dọ̀ alájò lọ sí. ó ní kí bàbá bá òun dọ́gbọ́n sí i pé òun fẹ́ ṣáájò ayé, òun fẹ́ ṣáájò owó. ọ̀nà méjì òun alájò ní ọ̀gùn owó rẹ̀ pín sí. kí gangan lọ́nà àkọ́kọ́. ayé ìyàwó ànájọ ni ó ẹ̀dá ayé rọra o ayé kánjú. ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà ló fà rògbòdìyàn ayé kánjú. máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o ayé kánjú. ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé kánjú. bàbá alájò ó bá sọ fún arákùnrin Adétọ̀nà Àlàbí, ó ní ǹjẹ́ o sì níyàá láyé? Adétọ̀nà Àlàbí ó lóun ò ní. bàbá alájò ní ọba tún ní ǹjẹ́ o níyàwó ńlé? ó ní òsì ti jẹ́ kíyàwó òun ó sá kúrò ńlé. bàbá alájò ní ó dáa, bọ́rọ̀ bá kanlẹ̀ bó kànkè ó níbi tá a gbé e ká. alájò ní òun ìpele méjì tí oògùn owó rẹ̀ pín sí yìí. ìpele alákọ̀ọ́kọ́ ó ti lọ ńbẹ̀ o. ìpele ẹlẹ́ẹ̀kejì òun ni pé èrè Adétọ̀nà Àlàbí bó o lo ṣe lè ṣe é láàrin ọjọ́ bíi 3. a nílò orí ẹ̀dá aṣẹ̀mí, orí èèyàn tá a fi ṣẹ́só. ó ní tó o bá ti gbé débí, ó ní òsì tó bọ́ ọ múlẹ̀ yóò ṣe kíni, yóò fi ọ́ lẹ̀ tí ó júwe fún ọ. orí èèyàn ti ṣe jẹ́ bó lòun ó ṣe ṣe bó náà ti ń tà á. Adétọ̀nà Àlàbí ní ìrò lọ́kàn báyìí. ọ̀rọ̀ yìí lágbára á pọ̀. ayé ìyàwó ànájọ ni ó ẹ̀dá ayé rọra o ayé kánjú. ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà ló fà rògbòdìyàn ayé kánjú. bàbá alájò wa ń sọ fún arákùnrin yìí, ó ní orí ẹni tó gbé wá tá a fi ṣáájò ó gbúdọ̀ jẹ́
orí obìnrin ó ló gbúdọ̀ jẹ́ orí obìnrin. Bákan náà ó gbúdọ̀ jẹ́ ẹni tó ṣẹ̀ kú tí wọ́n ṣẹ̀ sin tí ò tí ì pé ọjọ́ mẹ́ta. Ó ní tó bá ilé lé ọjọ́ kan tí wọ́n ti sin ẹni náà àbó ti pẹ́ tó sì gbé orí òun débí. Ó ní ẹ wò ó ogun ẹ bá mi mú ọwọ́jà kò ní jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan tẹ̀ ń láǹfààní àti wò wá. Ó ní arákùnrin Adétọ̀nà Àlàbí ó ní yóò ya wèrè wọjà tán lè mú tí wọn ò sì ní rí mú. Ọ̀rọ̀ yìí sú sí Adétọ̀nà Àlàbí lẹ́nu. Babaláàjò wa ni wákò tó lọ àmúlẹ̀ pé ohun tó dó bá dé kan kìí tún ríta rọrùn mọ́ o. Bó o bá ilé lanu wéfẹ́ dá àlàyé kan ìta àjọ ṣe yìí ọ̀kàndínú yọ. Adétọ̀nà Àlàbí ní bàbá débi iṣẹ́ báyìí ṣíṣe làáṣe àìkí tẹsẹ̀ bodò ká tún mọ́ kígbe òtútù mọ́ àìṣe. Bàbá alájò ní ọ̀dà mọ̀pẹ́ ṣègírí. Arákùnrin Adétọ̀nà Àlàbí lọ bá pẹ̀lú ìgboyà ó jáde kúrò nílé alájò ó mórí lọ ọ̀nà ilé kí gangan ló lọ ṣe. Ẹ jẹ́ n lọ sí ẹ̀ka àpolówó ọjà wa nígbà ń bá dé. Ṣé arákùnrin Adétọ̀nà Àlàbí ṣó tiẹ̀ rí ìntí alájò ní ó wá wá yìí bó o ló ti ṣe gan-an. Nígbà ń bá tẹ̀ka àpolówó ọjà dé ayé ń kánjú lètò ètò láyé ń kánjú. Àwa ni bàbá. Fuminic Integrated Service. We are always at your service. Fuminic Integrated Service. We are always at your service. Fuminic Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bike delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminic Integrated Service is the best for you. Fuminic Integrated Service. We are always at your service. Fuminic Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Oníléré. Ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́ máa ṣe kíni kẹ́ máa wo Alujo FM online TV station ni. Mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ṣe like wọn ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ṣe like wọn ṣe love wọn share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. Ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. ayé ìyàwó ànàjà ní òǹkẹ̀dá ayé rọra o ayé kanjú. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógbòdìyàn o ayé kanjú. máa ṣe sáré ju ká dára lọ ẹ̀ka ayé yìí o ayé kanjú. ilé ayé yìí àfọwọ́bá fi sílẹ̀ níní ayé kanjú.
káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa níkànnì Àlùjọ FM. Ẹ̀yin náà gbé polówó ọjà yín wá o, jẹ́ ká yé mọ̀ tó ń tà tí a fi ti wà níkànnì yìí ká fi gbé tiyín lárugẹ. Tọ́ ẹ káàbọ̀ padà yín aráalé. Tọ́ ǹjẹ́ ẹ rántí ibi abáde? Níbo gangan la abáde náà? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ̀sán òkè bẹ́sàn bá ké kí ni tá a fẹ́ ṣe. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fá lógódìyàn o. Ayé kánjú. Máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o. Ayé kánjú. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ nìyí. Ayé kánjú. Ẹ̀sán òkè yóò ké lóhùn rárá. Ẹ̀sán ń fomi ṣègbérí ojú. Ẹ̀sán náà yóò máa bá ẹni tí ń kẹsàn lọ́wọ́, ẹ̀sán ó sì máa bá a káàánú. Ẹ̀sán ó fomi ṣògbérí ojú nígbà tó bá ń kẹsàn wá rẹ̀. Arákùnrin Adétọ̀nà Àlàbí tá à ń sọ̀tàn rẹ̀ bọ̀ yìí, nígbà tó ṣe bẹ́ẹ̀ tó délé, ó jókòó sórí àga rẹ̀, ó fọwọ́ lẹ́rán, ó ń ronú pé bó lòun ṣe lè rí ní tálájò ní kóun ó wá ọ̀nà wo là á gbé gbà, bó là á ti ṣe ṣe. Ẹni tán sin tí ò tí ì jujọ́ mẹ́ta ìjọ́ méjì lọ, níbo lòun ó ti rí i, ta lòun ó bí i, bóyá ọkùnrin ni àbóbìnrin, torobìnrin náà ní kó wọ́n wá. Orí ìrònú yìí òun náà ni Adétọ̀nà Àlàbí wà lórun bá gbé lọ. Ìgbà tó tún jí, orí ìrònú yìí náà ló wà o. Ẹ mọ̀ pé bí èṣù bá ń dé èèyàn, gbogbo nǹkan tó o bá nílò láti fi ṣiṣẹ́ èṣù, òun náà ni èṣù ó máa fún ọ. Tọ́ ìdí pọ́n wá ẹni tí ó lò náà ni ó wà o. Mo sọ fún yín pé iṣẹ́ àgbẹ̀ ni Adétọ̀nà yàn láàyò. Wọ́n pe Adétọ̀nà nílùú kéréje kan eléyìí tí ó jìn díẹ̀ sí ìlú rẹ̀ láti wá ṣiṣẹ́ àgbàro. Adétọ̀nà dìde ó ní nǹkan kan sáà láàmú jẹ́ kówó tó dé. Ó dìde wúyà, ó gba ibẹ̀ lọ. Ìgbà tí Adétọ̀nà débẹ̀ tọ́wọ́ bẹ̀, òun àti ẹni tó níṣẹ́ yìí wọ́n jọ dúnàádúrà. Adétọ̀nà sọye tí ó gbà, ẹni náà sọye tí ó san. Ìdúnà wọn wọ̀. Adétọ̀nà bá má dá, ó bẹ̀rẹ̀ iṣẹ́ àfi vi yọ̀tọ̀ sinmi àti vi. Adétọ̀nà rí i pé iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ tí èèyàn lè parí lọ́jọ́ náà. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní ìlú tó ti lọ ṣiṣẹ́ yìí ó jìn díẹ̀ sílùú rẹ̀. Ó bá sọ fún arákùnrin yìí tó níṣẹ́ yìí, ó ní ẹ dákun, ṣé ibi tí mo tiẹ̀ lè fi ara lé, tí mo tiẹ̀ lè sùn mọ́jú mọ́, ǹjọ́ tiẹ̀ wà? Arákùnrin yìí ní ńbẹ̀ ibi kò tí bá mi parí iṣẹ́ mi ńjọ́ kejì ni. Ìgbà tílé ọjọ́ kejì ọmọ tí Adétọ̀nà tó tún má dá tó kọrí ibi iṣẹ́ rẹ̀, ibi iṣẹ́ tí ó ti ń bá wọn ṣe àgbàro oko, àfi fìn ọ̀tàjú kan ọ̀ọ́kánkán, àwọn èrò pọ̀ bàbí ń bẹ̀. Kí a ní ṣẹlẹ̀ lọ́ọ̀kan yìí? Kí ni ṣẹlẹ̀?
kò pẹ́ ẹ̀ ní ẹni tó gbé iṣẹ́ oko fún un àlọ́ náà bá dẹ́ko wá ní Adétọ̀nà kú iṣẹ́ o ẹ káàbọ̀ kí ni ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan táwọn èrò pọ̀ báwọn èmi náà ti ń wò náà mo ṣe ń béèrè náà ni pé kí ni ń ṣẹlẹ̀ ọjọ́ ń takùrọ̀sọ ó wá jẹ́ ń débẹ̀ náà ẹ̀jẹ̀ mi náà fojú lóúnjẹ Adétọ̀nà àti ẹni tó gbé iṣẹ́ oko fún un náà bá jọ mọ́nà pọ̀n lọ́bẹ̀ kí gangan ló ṣẹlẹ̀ ńbẹ̀ mò ń bọ̀ náà. rédíò wo lẹ fẹ́ máa gbọ́ o Àlùjọ FM òun lẹ fẹ́ máa gbọ́ bàbá ní Àlùjọ FM lẹ fẹ́ máa gbọ́ Àlùjọ FM iwájú la wà lókè lẹyẹ ń fọhùn. I'll feel good with #1 radio station Àlùjọ FM. Ayé ìyàwó ànájọ ní òǹkàdá ayé rọra o ayé kánjú. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógódìyàn o ayé kánjú. Máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o ayé kánjú. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa níkànnì Àlùjọ FM. Tọ́ ayé ń kájú náà ní bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ́ ẹ̀yin náà gbé polówó ọjà yín wá bí mo ti ṣe ń sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká fi tiwa ká gbé ti yín lárugẹ ìta ń jẹ kọ́ là ń tà kìí ṣe òwe ọmọ onígàárí bó ti ṣe ń tà ara rí hàn bẹ́ẹ̀ ni ọmọ wọn jẹ bẹ́ẹ̀ yẹn bá ilé lọ sọ́jà kó tó kàn lọ ná gàrí wò èló leléyìí kóńgò kẹ́nikẹ́ni báyìí ẹ̀jẹ̀ yóò ṣe gàrí yín gbẹ hàn ó dẹnu ọ̀tún dọ́dọ̀ ilé ayé lónìí gidi ká kò gba mí nira dẹnu ìwọ́sàrà pure water dání tó fi yó ẹ jẹ́ àfi iléeṣẹ́ wa ká fi gbé tiyín lárugẹ ìwọ náà tó fẹ́ káyé ó mọ tó ń tà tó fẹ́ káyé ó tiẹ̀ mọ kéde ó mọ wọ iléeṣẹ́ rẹ bíi ìbà láti wá mọ bọ́ ọ ṣe oníbàárà dé mọ gbé polówó rẹ bọ̀ tọ́ mọ̀ ń bọ̀ náà. Ayé ìyàwó ànájọ ní òǹkàdá ayé rọra o. Ǹjẹ́ ẹ rántí ibi àbàdé? Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógún. Adétọ̀nà Àlàbí àtẹni tó gbéṣẹ́ oko fún wọn ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ̀nà ibi tí wọ́n ti rérò tó pọ̀ bàbí lọ. Àrẹ̀jù kádàrá lọ ẹ̀dá ayé yìí o ayé kánjú. Nígbà tí wọ́n débẹ̀ ẹ bi mí pé kí ná bá pàdé. Ọba fi sílẹ̀ ní. Nígbà tán débẹ̀. Ìyàwó ànájọ ní òǹkàdá ayé rọra o ayé kánjú. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógún. Lóòótọ́ wọ́n débẹ̀ èrò pọ̀. Ayé kánjú. Wọ́n rí i pé wọ́n wá sin ẹnìkan ni ìyá náà wá sin ìyá tán wá sin yìí àwọn ọmọ rẹ̀ wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n rọ́wọ́ họ rí àwọn ọmọ rẹ̀ sì ti bímọ ẹ̀wọ̀n àwọn ọmọ ìyá lọ́mọ ọmọ òun lè rófin pọ̀ tó bá wọn. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn Adétọ̀nà àti ẹni tó gbéṣẹ́ oko fún ìyún ẹni tá a lè pe orúkọ ẹ̀jẹ̀ ń fọkọ̀ bò láṣìírí. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ẹkú ọ̀rẹ́ yẹn ọlọ́wọ́ tẹ̀yà sáfẹ́fẹ́ rẹ̀ inú Adétọ̀nà dùn inú rẹ̀ dùn púpọ̀ ó ń ru ọgbọ́n tóun lè dá tóun ó fi pẹ́ níbi oko yìí di bí ìjọ́ kejì torí ẹ̀wọ̀n pé ijó náà ló yẹ kó parí iṣẹ́ oko. Àyè ń kánjú àyè ń sáré kàìkàìkàìkàì kírakìtà ẹ̀dá ò dá nǹkan. Ayé ìyàwó ànájọ ní òǹkàdá ayé rọra o ayé kánjú. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógún. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn kẹ́dùn Ayé kánjú. àti arákùnrin Adétọ̀nà Àlàbí
àtẹn tó gbéṣẹ́ oko fún. sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí. bẹ́ẹ̀ nínú Adétọ̀nà ń dùn sínú. bẹ́ẹ̀ ni ròrí ń wò pé kí tún lòun tún lè ṣe tóun ó fi ṣe bẹ́ẹ̀ tóun ó fi pẹ́ lóko yìí díjọ́ kejì tóun ó ṣiṣẹ́ náà lóru. tọ́ èrò kan bá sọ sí Adétọ̀nà Àlàbí lọ́kàn. èrò tó sọ sí lọ́kàn yìí ó lágbára púpọ̀. ẹ wò ó ayé ń kánjú. ayé ìyàwó ànájọ ní òǹkẹ̀dá ayé rọra o ayé kánjú. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà lógódì. ọba sọ fún arákùnrin tó gbéṣẹ́ àgbàro fún yìí. máa ṣe sáré ju. ó ní ẹ wò ó fẹ́ rẹ̀ mí ẹ jẹ́ n sinmi ìṣẹ́jú bíi 10. tó ìsinmi ìṣẹ́jú 10 tí Adétọ̀nà fẹ́ sinmi ó di ìsinmi ìṣẹ́jú wákàtí 2 wákàtí 3 ìgbà tí yóò bá tún wádà pé òun ṣiṣẹ́ sí yóò á mọ̀ ṣiṣẹ́ kúẹ́ kó sà lè pẹ́ ń bẹ̀. tó máa fi gàngàn fà lógódì o ayé kánjú. ẹni tó gbéṣẹ́ àgbàro oko fún un ló bá ní ṣe sáré ju. ọ̀gbẹ́ni Àlàbí ẹ̀dá ayé. àná ó yára ju báyìí lọ kí ni ń ṣẹlẹ̀ wọ́n ròyìn ẹ fún mi dáadáa. ó ní ẹ wò ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni. ọba fi sílẹ̀ ní ayé kánjú. mi ìrù kódà yín rò bóyá yín parí iṣẹ́ yìí lónìí. ẹ ṣe jẹ́ ń sùn mọ́jú tó bá di lóòrọ̀ ọ̀la yín sì tètè parí rẹ̀ ṣe bí ẹ tí gbin nǹkan sí lásìkò yìí yóò sì tó bí bóyá bí ọ̀sẹ̀ tí ń bọ̀ kẹ́ tó dáko lórí ẹ̀ ẹ jẹ́ ń sùn mọ́jú kó wá dọ̀la kí n sì parẹ́ kí n tún wà àwọn agi tó wà létí etí ẹ fọkàn balẹ̀. ẹ̀dá ń sáré ẹ̀dá ń wáyé Adétọ̀nà Àlàbí ìhàyé ń kánjú lẹ́tọ̀. ayé ìyàwó ànájọ ní òǹkẹ̀dá ayé rọra o ayé kánjú. ọ̀nà bí Àlàbí ó ṣe bẹ́ẹ̀ bí ó ṣe jí lọ́gànjọ́ òru àbí lálẹ́ tí gbogbo ẹ̀ bá ti dá òun náà ní rò. ọkọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tí è wúlẹ̀ àdá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí è gbẹ́lẹ̀. gbogbo àwọn irinṣẹ́ tó nílò òun ló wà níbi yàrá tán fún pé kó sùn ẹ mọ̀ pé yàrá àgbẹ̀ ni. wà á fi sílẹ̀ ní ayé kánjú. nígbà tó di lóru gànjọ́. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà. tí gbogbo ẹ̀ ti pa lọ́lọ́ pa lọ̀lọ̀ pa lọ́lọ́. máa ṣe sáré ju ká dára lọ ẹ̀dá. lásìkò tọmọ ọwọ́ ò gbúdọ̀ sunkún tọmọ ọwọ́ ò gbúdọ̀ gbìn. ilé ayé yìí àfọwọ́bá fi sílẹ̀ ní ayé kánjú. àsìkò tẹ́yẹ oko ṣe tún. àsìkò yìí Àlàbí Adétọ̀nà Àlàbí kábíyèsí Elédùmarè. ayé ìyàwó ànájọ ní òǹkẹ̀dá. àti alẹ́ tó ti fẹ̀gbẹ́ lélẹ̀ tó parọ́rọ́ bí ẹni ó sùn kó sún. nígbà tó rí i pé ọwọ́ pa ẹsẹ̀ pa pé gbogbo ẹ̀ ti dákẹ́ rẹ́jẹ́. Adétọ̀nà Àlàbí bá gbé ọkọ́ ọmọdá ó mú àwọn nǹkan tó lè fi wúlẹ̀ tó lè fi wú òkú jáde pé láti fi gé orí òkú eléyìí tán fẹ́ fi ṣe àjò àjẹ fún. ọba gbàdí ibi tán sin ẹni tó kú lọ́sàn-án yìí tán sin sí. Adétọ̀nà Àlàbí ló bá gba ìdí ibẹ̀ lọ ó di jẹun ó bẹ̀rẹ̀ sí ní fi orí ó bẹ̀rẹ̀ sí ní fi kẹsẹ̀ rìn. pẹ̀lú àpò bébà àpò kíní sìmẹ́ǹtì pẹ̀lú àpò lọ́wọ́ ọ̀dì ibẹ̀ o ẹ jẹ́ lọ sẹ́ka polówó ọjà náà nígbà tá a bá dé àyè ń kánjú
ó ń tẹ̀síwọ́ wájú ẹ kú kalẹ̀. Fuminic Integrated Service. We are always at your service. Fuminic Integrated Service. We are always at your service. Fuminic Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminic Integrated Service is the best for you. Fuminic Integrated Service. We are always at your service. Fuminic Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí gbogbo wa mọ̀ sí Oníléré ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́ máa ṣe kíni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ṣe like wọn ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. tó ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa níkànnì Àlùjọ níbo gangan la láǹfààní láti bàdé tó arákùnrin yìí Adétọ̀nà Àlàbí ọba ń lọ jẹun ó di ibi tí wọ́n sin òkú sí láàrin òru ìgbà tó débẹ̀ ó bẹ̀rẹ̀ ó mú ọkọ́ ó mú àdá ó bẹ̀rẹ̀ sí ní wúlẹ̀ kò kọ́kọ́ mọ ibi tí orí òkú dojúkọ bákan náà nígbà tó wù títí tí ò kan orí ìyá àti ajẹ́ ṣebí kọ́nà ká òun mọ́ báyìí àmọ́ ó sọ kàákin Adétọ̀nà Àlàbí ó bá bẹ̀rẹ̀ sí ní wú ó wú títí ọkàn orí o bó ti ṣe kan orí yìí àdá tó mú lọ́wọ́ àfi cha ìbẹ̀rẹ̀ sí ní gé. má ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o. Ayé kánjú. nǹkan ìmọ̀ ṣẹlẹ̀. ọba fi sílẹ̀ ní. Ayé kánjú. gbogbo ẹni sáré ayé. gbogbo ẹni ń wáyé. gbogbo ẹni sà ń sọ pé àfi dandan mo fẹ́ là mo fẹ́ lu. Ayé ìyàwó ànájà ní òun ẹ̀dá ayé rọra o. Ayé kánjú. Ohun ọwọ́ mi ò tó.
kásáré ayé ò dá nǹkan gbogbo mo fẹ́ jẹ́ èèyàn ọjọ́ kan ó dilẹ̀ lẹ́yìn asúnsún jẹ́ bá a bá pààyàn lẹ́kún lónìí pẹ̀lú pé àwa fẹ́ jẹ́ nǹkan àwa fẹ́ dèèyàn àwa fẹ́ jẹun lọ́nà tipa ẹni tó pa lẹ́kún kó lè bá a jẹ́ èèyàn. àwa náà ní òǹkàdá ayé rọra o ayé kánjú. bọ́bá òkè ò bá rí ọtọ̀run wò ọ́ o. ìgangan fa ló fa rògbòdìyàn o. ayé kánjú. máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o. ayé kánjú. ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. sọ gẹ́gẹ́ báyìí láago méjì lù ó wù mí ká sọ ìtàn ìtàn lónìí ṣùgbọ́n àkókò ó ti kó wa ní ìpápámọ́ra ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí n mọ̀ dágbére mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yín tẹ́tí láǹfààní àti wò mí Oyinbímpé Davis kíkẹ́ lọ́mọ ẹ̀lúwàdé ẹ ṣeun púpọ̀ tẹ́tí láǹfààní àti tẹ̀ ẹ́ sí wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ǹjẹ́ títí ọ̀la tátùbọ̀ láǹfààní láti pàdé lórí ètò ayé ń kánjú tá a mọ̀ tẹ̀síwájú nínú ìtàn yìí kí gangan ló ṣẹlẹ̀ sórí orí yìí wú ṣọ́wọ́ bá ní sólà ń bẹ̀ bó o ló ṣe ṣe lọ́gànjọ́ òru ibo ló gbégbà sáwọn ọlọ́dẹ ò dá dúró nígbà tó tiẹ̀ rí wú ẹ wò mọ̀ pé àwọn ìbéèrè náà sì máa jà rìnrìn lọ́kàn yín tọ̀ títí ìjọ́ mẹ́jọ títí ọ̀la ojoojúmọ́ ni ètò ayé ń kánjú máa wáyé ní dédé aago kan sí aago méjì ọ̀sán títí ọ̀la tàtùmọ̀ láǹfààní láti pàdé lórí ètò ayé ń kánjú alásọyé ló kọ tèmi o ire o. ayé ìyàwó àná jọ ní òǹkàdá ayé rọra o ayé.